Abdulsalam máa wà lórí oxygen. Abdulsalam náà lọ. Abdulsalam lọ. Lọ́dún yìí. Ẹ sà Abdulsalam lọ ohun tí ẹ sí lọ́dún yìí but tí ẹ wà láàrin December and January but wọn ti fi plane yẹn hàn wọn bá ti gbé wọn sí kó sì máa sọ fún ẹ pé àwọn rèé o àbáwojú wọn máa lè confirm ẹ wọn ti wà ń bẹ máa wá dúró tì pé mo rí sẹ́ẹ̀. Ó wà ń bẹ̀. Lọ́ọ̀bẹ̀ ó wà ń bẹ̀. Ní Thursday wọ́n ṣe sọ́fà. So bó ti ṣe rí nìyẹn ó máa kan gbogbo wa onítọ́jú iṣẹ́ rẹ̀ ìjọ mi mọ́ lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀ ojú wo iṣẹ́ gbogbo wa àwọn èèyàn máa burú and the leaders who misleaded Nigerians are many we did since independent and a good leader ó dùn wá gan-an ojoojúmọ́ ọ̀pá oríṣiríṣi náà fi ń nà wá wọ́n fọ̀pá petrol nà wá wọ́n fọ̀pá greek nà wá wọ́n fọ̀pá boko haram nà wá wọ́n bò sí gan ibú ìbò tá a dín ní Saturday yìí sìn àwọn èèyàn ò jáde ṣe bó kunu la fi ń gbé tìta tẹ bá ní ká lọ ṣà greek tí Buhari dẹ̀ ti kó mọ́ lé àwọn ọmọ Fúlàní lọ́wọ́ tó ń lé wa kí tó ń bá yàwó wa sùn lẹ̀ Ọlọ́run ló bá wa mú Buhari lọ kọ́ Ọlọ́run bá wa ṣe kí ni kó bá ṣe ní ṣíà kó ṣe é mú lọ yẹn. Because they are too wicked. And when you look at Isaiah 9, verse 16, he was telling us about his bad leaders. But his bad leaders. Yeah, in the Bible. Then 2 Peter 2, 1-3, he said about bad leaders. Revelation 20, verse 10, about bad leaders. One more. Inú wọn dùn. Mo ṣe ń fìyà jẹ wá. Èní kọ́ ni Ládọjà tó ti ń bọ́ sórí àlééfà. Then kó gbàdúrà kí ogun tó ń bàjà kó má tó yí steering mọ́ lọ́wọ́ jẹ́ ọ̀rántí pé téèyàn bá ní ogun ìdílé DNA matter in anything in life ṣe rántí ìgbà tó ti gọ́vùnà Ọbásanjọ́ fà kékọ́rí ó gbá kálà dìde yóò gbé akálà kéré akálà ló máa kó ìbọn fún àwọn olè ní abẹ́ Adéwùsì kì í ṣèyàn tó dáa so Ọbásanjọ́ wá wọ́n ní tó bá wo Nabot Vineyard ó ní a máa sọ fún àwọn ìlú ọba ìyàwó ọba yẹn ló plan yẹn pé a máa sọ fún àwọn ìlú pé Nabot fẹ́ plan kú so wọ́n wá kọ lẹ́tà mọ́ lẹ́sẹ̀ wọ́n lè pa lẹ́tà tí Ọbásanjọ́ kọ mọ́ Ládọjà lẹ́sẹ̀ ní táìmù yẹn nìyẹn tí wọ́n lo bàbá alámàlà Adédìbú àti Akálà wọ́n ṣàṣe báṣubàṣu ìsìn ojú títí Ọbásanjọ́ wọ́n ti gbé gbogbo Ìbàdàn wọ́n máa gbé padà fún Ládọjà ń sìn ṣẹ́kọ̀tàn ó ti parí tó àìmọye àwọn àgbà òbáyé jẹ́ ṣe báwọn lídà yìí náà ni gbogbo àwọn tó yẹ kó ṣe èkó dáadáa tó yẹ kó ṣe dáadáa ní politics wọ́n wà wọn ò rówó gba fọ́ọ̀mù godfatherism ò jẹ́ nígbà tó yí kan lá ó ní ó yí kan mí o ó yí bíríbírí ó yí kan bí ogun bí ọtẹ yí bíríbírí bọ̀ tó yí yẹn lè ní tẹ̀ wọ́n. ó ṣe àyí kan. ó yí kan so ó ti kan Ládọjà kí Ládọjà wá ṣe kí ni kò ṣe dáadáa torí kò sẹ́ni tó lọ́hùn ò lè fún lẹ́mìí gígùn. ó ní ẹni tó bá fẹ́ lè kó lè ẹni tó bá fẹ́ rọ̀ kó rọ̀ kò sẹ́ni tó máa wáyé tí ò ní kú ẹni náà lè kó lè so ẹnìkan là ń gbé lọ́dà fẹ́ lọ sí bó wẹ̀ kó bínú bó wẹ̀ kó má bínú wá ti yìnbọn sókè wá dúpọ̀ ibo tó sí òyà ẹnìkan ló ń lọ yẹn fi lé mímọ̀ ṣe díẹ̀díẹ̀ náà làwọn èèyàn burúkú Nàìjíríà máa jábọ́ díẹ̀díẹ̀ ibi tó ló hìtì yìí nígbà tó máa di around June July wọ́n gbọ́ pé lára àwọn àgbààgbà tó ń ba ayé jẹ́ Nàìjíríà kú èèyàn fat attack ó bọ́ọ̀lẹ̀ ní pálọ̀ òṣèlú rẹ̀ ó kú because ó ronú lórí nǹkan tó yẹ kọ́ lọ́hùn ṣe fúnra gbàṣẹ́ Ọlọ́hun ṣe èèyàn lè gbàṣẹ́ Ọlọ́hun ṣe náà ó dàbẹ̀ tó lòun fẹ́ bímọ mẹ́rin wọ́n ti bá márùn yìí sì máa bímọ mẹ́rin wọ́n bímọ mẹ́rin tán àwọn lọ sí Amẹ́ríkà lẹ́tọ̀ bá kúrò ní Amẹ́ríkà wọ́n máa gbádùn orí mi aráyè bomi sára lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá tó wọ́n délé ọkọ̀ wọn ló ní fibroid so wọ́n bá do fibroid ẹ̀fọ́dún mẹ́fà kẹ́rì pé a booster can do but nothing because obìnrin tí ò tuntun rí but brown ni náà máa tó di olùkọ́ tó wáyà ìwà rẹ̀ wọ nǹkan tó obìnrin ṣàkọlé lórí plumber ló ṣiṣẹ́ yẹn ó fi tọkùnrin ó mọ bíi ṣọ́ọ̀kì ó mú tóbìnrin kan ti pipe yẹn látàbẹ́ lọ lẹ́nu plumber ló ṣe gbogbo ẹ̀ so it's a tí plumber ló ṣe gbogbo ẹ̀ ìdí Yorùbá pè ní àjàlá alèkọ́lọ́ ni plumber alèkọ́lọ́ ni adánitọ́ alèkọ́lọ́ ni mechanic
tó tó bá tún kan lára ẹnìkan tó lè fi sára ẹnìkejì ẹ̀dọ́ bá gbé ènìyàn ò tí ì tutù tásídẹ̀ntì ṣẹlẹ̀ mo lè fẹ́ kú kí n donate part ara mi so a lè pọ́ lọ́wọ́ ní mẹkáníìkì so bàbá tún kidney láti bí àfisítì tí ìtẹ́jú ó yọ kidney ó fún ìyàwó ẹ̀ so bàbá gbọ̀dọ̀ tó ṣe ní spare tire tẹ́lẹ̀ so wọ́n máa yọ kan lọ sí kejì so kò ṣe rí nìyí so ẹni tó bá rí wájú ayé kó má yọ ìgbẹ̀yìn ayé lójú tí kò kò ṣe rí nìyí. títà ò bá dáa ó yẹ kí church dáa. Yes, but when Jesus Christ was alive, he went to synagogue. What he met in synagogue was not palatable. When the Jésù máa dénú tẹ́ḿpìlì, ó ní wọ́n ṣe owó àwọn money changers. They were playing draft and everything there. So automatically, this is the right church. Hello, sir. This is the right church. Your church is here. That's why you make a mistake. Olúwa lòun ò gbé nílé tí wọ́n fi ọwọ́ mọ́. Ẹni tó bá fẹ́ràn ìyàwó ẹ̀ ìyàn mi pé kó má jágbe mọ́ ìyàwó tó bá jágbe mọ́ tó pariwo mọ́ tó jẹ́ kó mọ pọ́lísì ẹni ìyàwó lọ́rẹ́ ẹ̀ wọ́n tó bá dé yàlá ìkan tó ṣe lé wọn tó bá ṣe no onítajà tó bá fi ara yí ẹkùn òun náà ṣe kí ni adìẹ ẹkùn so it's you that is married you drop the one you are brought in your mother's house so to be a Christian is very harmful sir má yà Christian lówó kò ní sàn má gbélé fún Kristẹni kò ní sọ torí gbà tó bá máa yá tó bá fẹ́ lọ gbowó ẹ̀ á ní Jésù tí fún un lówó Jésù máa bá òun sọ àwọn Kristẹni. But believers are people who believe in the good work of Elijah, Elisha, and believe in what is found. Model everything together. You want to call it and to call it of God. Bring everything together as your day-to-day runnings. Then that's your believer. It's better for you to friend a believer than a Christian. Because you can live redeemed and go to deeper life. You can live mountain of fire and go to CST. So when you see people moving that way, you see them as what? As a Christian. As a Christian, a believer stay in a place. And when you carry a beggar from here to Agege to Park, a beggar, a blind beggar, he will wait for you till you come. If there is rain, the rain will fall on him. But if you rush down there to salvage him from the rain, yeah. So automatically, the question you are asking, we only have Christians in Nigeria. We don't have a believer. Nobody believes in Christ in Nigeria. Everybody is looking for what they're going to eat. You know, the money they contributed to redeem was spent by redeemed people. The money they made in Celestial Church was spent among the Celestial people. The money they made in CAC, God don't come to collect money from people. What he only asks us to do is only anything. Only imagine jẹ́ kí lé mi kó ṣòfò fún oúnjẹ. But lẹ́yìn oúnjẹ ẹ̀sìn mo ti ń lòdì owó síbẹ̀. Àti rí pásítọ̀ tó ní kí wọ́n á fún ní 10 billion, 9 billion. Àti rí Jésù kún kẹ́tẹ́kẹ́tẹ́. Àti rí pásítọ̀ tó ní jẹ́ẹ̀tì mẹ́ta, tó ní jẹ́ẹ̀tì méjì, tó ń fi yẹn táǹkà. Láì dè jèrè ọkàn ẹyọkàn. Ṣé o ti gbé Kìrìsìtẹ́nì bá àdìgún Nàìjíríà? Dẹ̀dọ̀ bá dẹ̀ tó máa dún kí wọn náà tó ní wọ́n ṣe tún kí wọn jáde jàti ẹkún iṣẹ́ Olúwa kò sẹ́ni tó lè ṣiṣẹ́ Olúwa nítorí pé ó ní lẹ́yìn ọjọ́ kẹfà ó sì ní ó parí iṣẹ́ Genesis 1:1-3 and everything ló customize ó ní let there be light, there was light ó ní let there be firmament, there was firmament lẹ́yìn yẹn now then when you look at the book of Isaiah 25 àwọn tó ń fa àbòbò lójú ló ń pè yàn ẹkún iṣẹ́ Olúwa ẹkún iṣẹ́ tí wọ́n rán ẹ. Tó bá rán yàn kó lọ mú ìwé wá nínú ilé tó bá ti mú dé ó ti jíṣẹ́ tó hàn ní wọ́n lè lọ gbá bọ́ọ̀lù lẹ́yìn so ṣe tó wá rí gbà ṣe iṣẹ́ òkúṣẹ́ mi ò náà kò bọ́ sí gbogbo. Ó ti ṣe tààrẹ. Dáàdi but nǹkan táwọn àwọn tó ń gun jet tó ń gun mọ́tò náà dá sọ ni pé Ọlọ́run tá à ń sí pé ọba tó lọ́rọ̀ ni ọba tó yẹ pé ọlọ́lá ni jẹ́ pé ẹni tó bá ń sọ náà gbọ́dọ̀ máa kùsẹ̀ yẹ kí wọ́n máa rí ọlá náà lára rẹ̀. Ọ̀rọ̀ tó sọ ń bá ní Ọlọ́run lọ́rọ̀ níbo ló kó sí Agége ṣé Agége lọ́lọ́run kó ọ̀rọ̀ ẹ̀ sí nígbà tí Jésù ní kó jọ kó lọ bá òun tú kẹ́tẹ́kẹ́tẹ́ wá àsìkò tí ń súnmọ́ tóun fẹ́ gùn lọ sí Jerusalem kẹ́tẹ́kẹ́tẹ́ títí Jésù fi wáyé tó fi lọ ẹsẹ̀ ló fi buyè pẹ̀tẹ́ ó dẹ̀ ló lọ́rọ̀ ó ní ẹ má ṣe tu ìṣúra yín jọ sí ayé ń bí ibi tí kòkòrò àti ìpáàrùn ti lè jẹ́ ó ní ẹ tu ọrọ̀ yín jọ sí ọ̀run they are all deceivers
they are deceivers. Wọ́n ti jẹ wọ́n ti fẹ́ máa bì. Ìyẹn ló fi sọ ní Jeremiah 5:26. Ó ní láàrin àwọn èèyàn wọ̀nyí, àwọn èèyàn ìta ti wà. Kò sí kan tó ń pè ní GO lọ́rùn. Kò sí kan tó ń pè ní pastor lọ́rùn. No, kò sí mbẹ̀. Kò sí ọkùnrin, kò sí obìnrin mbẹ̀ o. God created body, soul and spirit. And the more you lose the spirit, I don't mind lọ́wọ́ lágége. Where are you coming from, Mr. Taju? I need to feed my soul. To feed my soul. To feed my stomach. The spirit is not there. But the spirit is power. Òun ló dàbí ẹ̀mú tó wà nínú irin. Tó bá mú irin súnmọ́ irin, á fà mọ́ra. Ò tí ó bá ti pẹ́ nínú omi fún ìjọ ọdún méjì, ẹ̀mú yẹn ò ní ṣiṣẹ́ mọ́. Òní mú mọ́. Àná ìyẹn ló wá ní tó ń wá check káàkiri. Á lóun wá lọ sí ọdún Kaduna. Wọ́n á lọ sí kìíní, wọ́n á lọ sí gbogbo ẹ̀. So automatically, to serve you right, question to serve you. Jésù lọ́rọ̀ kò lọ́rọ̀ kankan ó ní go ye into the world and till the land. Ó lè wà ní Ọ̀ṣun ibi tí bàbá ẹ̀ fi dáko kòkó kí gòdù wà lábẹ́ ẹ̀ káwọn èèyàn tó wá láti òkè òkun kó wá ṣe kíni kó wá rà lọ́wọ́ ẹ̀ kó bá ẹ̀ wá ìgbà ẹni ọ̀rọ̀ tó wà nù lẹ́ jáde wọ́n gbàdánù kúlùkù lọ sí Àbújá tó lọ ti jí bíbọn nú owó ìjọba tó ti jí bíbọn nú owó ìjọba tó ń kojọ sí rìdíìmù tó ń kojọ sí mountain of adó even pastor Nigeria Lateran Túndé Bákàrẹ̀ ó ló ń lọ sí báǹkì lọ yáwó tó ń fi kọ́ church ṣé rò pọ́ lè lo gbogbo owó yẹn tó lórí ọ̀rọ̀ church nígbà tó fi pé tó president ò lè bọ́ sóhun lọ́wọ́ ọmọ tó má dẹ̀ dé lọ́wọ́ máa fojú fò wọn ò ní fẹ́ gbowó wọn lọ́wọ́ títí ó máa fi kú ṣé kìrìsìtẹ́nì la máa pè é ṣé bèlíbà ni Nàìjíríà náà ti kọ́ church ilẹ̀ kan tó lọ wọ́n wérò ìyẹn Esther ó tẹ̀ ti sá lọ ká tó dìbò ti sá lọ sí London we are going to bed to Jesus one they cover one. The blood of Jesus does not cover. So at the end of the day, what you call our boss is no matter if I'm on your rise on my go on church. What you call church like what the Lord Mojo. A lot of anything, a lot of insanity is in this country. That one you not if you can ban church. Did I hear your only to you ogun ile lo je ka lọ sí church. Ṣùgbọ́n ogun tó wà ní church nísìn ó ti ju ti lé lọ. Nígbà tó jẹ́ ọmọ akọrin mẹ́rin tí pastor ti ń bá sùn ẹjọ́ ìwàásù ní pastor tó lè wà ní Sunday táwọn akọrin tó ń bá sùn yàn ní máa sùn lẹ́nu bá dẹ̀ rí wọn tó ń bá tẹ̀ ẹ́ sùn pápá yẹn pé kò ní dàgbé mọ́ because bàdìbàdì ni wọ́n ti rí òwò ara wọn tó rà lè fi ara wọn so dẹ̀ ń pè wọ́n ní èèyàn náà èèyàn ara wọn nìyẹn ìná ọmọ question tó ń béèrè ẹ kí n parí ẹ because ó sọ pé ó ní Jésù lọ́lá àwọn eléyìí olè ńlá ni wọ́n big thieves no big thieves tó wá bèrè lọ́wọ́ amúgbó tó wá bèrè lọ́wọ́ ọlọ́tí á kóòtù ibi tó ti wà ní báyìí fún ẹ bó tó lè má kóòtù ju mẹ́ta nítorí pé ó ka mú pẹ̀lú ọtí ìfẹ́ tó máa sọ nìyẹn so gbogbo wa lọ̀rẹ́ ara wọn ní àparò kan ò ga jù kan lọ àfẹ́lẹ́ tó bá ṣe kí ni tó gbòòrò yẹn ó ti parí náà Yorùbá ti sọ́tàn Yorùbá náà ló dẹ̀sọ́ nínú ọjọ́ ayé ọjọ́ yẹn ó ní ipò ọlá dára o ipò ọlá ipò yìí wò ó gbogbo wa lọ́pọ̀lọpọ̀ a ṣe máa débẹ̀ o ṣùgbọ́n àwa ò ní kọ̀ọ̀kan gbóná wa lówó a ò ní kọ̀ọ̀kan gbóná wa láṣọ amadẹni àdàdà amadẹni táyé wa onídórí bá ń jọba lọ́ọ̀la o ó lè jẹ́ oko ọdẹ èlò tí kọrin yẹn lọ ó lè jẹ́ ní oko kòkó ẹ tó bá ta kòkó ẹ wá fi jẹ ìpín tó wù ẹ pọ̀tí ń sin àwọn eléyìí ò jẹ́ káwọn ọmọ ọlọ́mọ lọ lé mọ́ wọ́n dúró sọ́nà Ìbàdàn dè wọ́n dúró sọ́nà Abẹ́òkúta dè wọ́n dúró sọ́nà ìgboro dè wọ́n free gbogbo táìmù tí ìjọba fún wọn ní December láti máa lọ lé they are all in redeem camp. They are now in Adeboye's camp, Oyedepo's camp, Abiara's camp, Mountain of Fire's camp. What are they doing there? Nothing. Nothing. They are just wasting their time. Wọ́n fi Jésù táwọn ọmọ wọn. Tó bá invite mi kí wọ́n lọ wo Oyinlọ́lá. Tó bá invite mi kí wọ́n lọ wo Sanwó-Olú Aláùsá. Ó mi gbé ìwọ fúnra ọ̀rẹ́ Sanwó-Olú ni. So tá bá dẹ̀ fi dá Aláùsá mi rò pa lè jókòó 1 hour. Tó bá jẹ́ ọ̀rẹ́ ẹni, mo bá ní gọ́ọ̀fù náà wà lọ́fíìsì, bámu wá wọ́ bẹ̀. Wọ́n ti gbogbo àwọn Adébóyè kó lọ sọ́nà Ìbàdàn kò lè fi Jésù hàn wá náà. So what are we talking about? Why are you calling him fidio? He is a retired mathematician and he's just using arithmetic in the midst of all those people. Blah, 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 blah. And that's all. You know arithmetic cannot be true to graduate. Ìwọ tó bá fẹ́ rárí iṣẹ́ Adébóyè tó bá ti parí church ní Sunday àbí Oyedepo àbí any one of them ìwọ lọ bá wọn pẹ́ journalist yẹn ẹ̀pẹ̀lẹ́sà akànfẹ́ bèrè church kún kan lé nìyí o bí eléyìí ká máa rí o pé ẹ̀sà ìlú láti ẹ̀wá pa LENU. Are you all right? Are you a new member of this church? Talking about money or you should be talking about heaven? You should listen to what they are saying in the pulpit. Ṣé o tó yẹn ṣá? Question wo ló bèrè kí ló kàjà?
Because the general overseer is temperamental. He's an active dodger. He's a stupid man. He's a thief. Tó bá dẹ̀ máa dé àwọn chọ́ọ̀chì ńláńlá wọ̀nyẹn, ó ti tún bẹ̀rẹ̀ o. Tó bá máa dé àwọn chọ́ọ̀chì ńláńlá yẹn, àwọn fámìlì wọn ló máa wà ní owó. Àwọn fámìlì wọn ló máa wà ní àbúrò ìyàwó wọn, àwọn relative wọn. That's all. So Jésù lọ́rọ̀ o. Jésù ní nǹkan tó kó sí nǹkan tó yẹ ká dà ó ti kó sínú wa. And that's the book of Proverbs 3, verse 14, 15, 16. Only length of days is in the right hand. What you are going to become in life is in the left. Bó wù ẹ́ kó lọ máa jẹ mú ẹran àtàkùn ìsàlẹ̀ lágége. Pàtó bá yá gbá ìyá kún ìdí ayọ̀ kébì ní ọ̀nà ìfowó lọ́wọ́. Bọ́ọ̀dì nìkan máa rí kò sí ẹ́ńjì. Tẹ́lẹ̀ lẹ́ni tó sanra ti mú rí ìyàtọ̀ fẹ́. Bọ̀dé lẹ́ni tó sanra máa ní kò lọ tọ́jú ara ẹ̀ wá. Wàá mú pọ́ọ̀jì títí pàtó bá slim ló máa padà wá. Tó máa fàyàwó lé ẹ lọ́wọ́. Tó ti tán. Àbí kí ló dúpẹ́ lọ. Sá lẹ́yìn púpọ̀ nínú àwọn church ni wọ́n ti ní school wọn ní university. Nǹkan tí a lè ń gbọ́ ta ni pé most àwọn tọ́jú ọmọ ọ̀jọ̀gbọ́n tí wọ́n lébọ̀ ni wọn ò lè fi ọmọ sí irú àwọn iléèwé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olùdarí ìjọ ṣẹlẹ tí ayé mọ̀ dáadáa jẹ́ tiẹ̀ ní irú èrò yìí láti ní yunifásitì mi lọ́la àwọn tó lè ní kí lè sọ́n pa wọn. Ṣé o mọ̀ pé o lè ló kàn pé téèyàn bá wà tó wá sílé ẹ tó kọjá ní kíchìn níbi tí ìyàwó ẹ ti ń dín ẹran wọ́n ní ròrò wò náà fi dẹ́ran yìí kí ni ìtumọ̀ yìí kò fẹ́ tètè lọ ó máa fẹ́ jẹun then ó lólè lára kò tó fa ṣọ́ọ̀bù àbí kò yẹ ń sìn sórí confessiousness ojú kòkòrò náà òun ló bí skul wọ̀nyẹn fáwọn church àmàgbowó ìdílé tó bá wọnú káàpù Oyèdè Adébóyè ń sìn cemetery wà nínú Redeem wọ́n ní tó bá fẹ́ ra lẹ̀ ń bẹ̀ ilẹ̀ cemetery yẹn $1 million bí mo ṣe gbọ́ ni o ògbówó lọ́wọ́ wọn títí mo fi dákẹ́ ó lè tún dárí ìjòkú wọn ó lè tó yìí ni Nàìjíríà yìí náà ni church Redeem yìí náà láyé ọjọ́ kan bí wa ní Èbúté Mẹ́ta wọ́n tún ṣe revival màmá àkọ́kàn ní kò ń lọ nájú gbà tó ń bọ̀rọ̀ Ọlọ́run ó kọ́ ọmọ méjì níbẹ̀ wọ́n tún mẹ́yọ̀ fún palẹ̀ mọ́ lọ lọ dẹ̀gbà tó sọ fún pásítọ̀ ní kó máa wọlé kó máa lọlé tó bá labára ẹni tó rọmọ wọn á pè màmá ẹwù church Nàìjíríà ṣé kò ti lè gún talk less of pé adẹ̀túbọ̀ lákùrẹ́ àwọn tí ọ̀rán tí pásítọ̀ tó kó flag lé wa lọ́wọ́ ní time 20 years ago Ayọ̀rìndé ta máa ju gbogbo everybody máa mú akáàtì báyìí inú pósí òkun ló ti kó jáde Ọlọ́run ṣùgbọ́n ó jìyà ẹ̀ lọ́wọ́ ń sìn ó ti di játijàti ó ti di rádaràdà then evangelical church of Yahweh Papa Woli Babangida ẹran tí Àbújá bá tó rí ọkọ̀ lójú omi tó fẹ́ fún ọkọ̀ sọ́kàjẹ́ ẹ mọ gbogbo ẹ ọ̀rọ̀ church náà ni gbogbo ẹ mọ Dáúsà my God is not rich wọ́n ní kí Dáúsà lọ bọ̀gún lára àwọn tó fún lágbára ní kó lọ bọ̀gún wọ́n ṣe ọ̀rọ̀ sọ fún nígbà tó dé Kẹ̀jà wọ́n ní how can you say I should go and worship the God of idol how can you say I should go and worship the God of Ogun then what does it mean then what he did he said they should go and buy dog the Dáúsà said they should go and buy dog they brought the dog and they caught the dog and they cook it, everybody ate it. When the Ogun ate the dog, it's we that ate the dog. Kí ló ní kó ṣe? Wọ́n ní kó pàjá. Ṣé ó ti pàjá àbí ó ti pàjá? So àwọn tí yóò yé ní ogun kan tó ń ṣẹlẹ̀. So automatically láti dáhùn question ẹ̀sà láti kọ́ school ní ṣe kan tó burú. Òtí má pe orúkọ church mọ́. Ìgbàlà ọkàn ní ìgbàlà ọ̀fẹ́ la mú wá. Tí Jésù fẹ́ tó ti fẹ́ jẹ ara ẹ̀ ṣe tó ti fi ẹ̀jẹ̀ ara ẹ̀ ṣe ara tí ẹ̀ ṣe ara ẹ̀ wá gba ìgbàlà ọ̀fẹ́ o lẹ́wọ́n ní Jésù pé ọ̀rẹ́ máa bọ̀ torí asán làdùn ayé ohun gbogbo wá dópin that's number 2 then number 3 ó nígbà tẹ́mi kò mọ̀ pa lágbára ni ayé ogun ẹ̀ṣẹ̀ pọ́n mi lójú ẹ wá bá mi fìyìn fún Ọlọ́run bàbá olóore ọpẹ́ yẹ ọ́ torí èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi a need the university a need the primary school gẹ́gẹ́ bí ilé Ọlọ́run
theology school ká lè produce more apostles. Theology school. Yes, I've wrote 2 books on sermon medicine. I can dash you 2. It will urge you to go and be a pastor. It will urge you not to sleep in the house on Sunday. They can be continued also. They can be continued. Sermon medicine. I made it very simple. Ní gbogbo ayé àtọ̀run, ní gbogbo Africa, kò sẹ́ni tó lè wàásù bí èmi. Because mi ò ní prepare fún wàásù. Mi ò ní ka Bíbélì fún wàásù. Màá wọṣọ, màá dá lọ́fíńdà sórí òdì church. Láàárín ilé mi sínú church, Olúwa ti fi nǹkan tí màá wàásù mi lórí fún mi. Adọ̀tí fún mi ní quotation rẹ̀ láti 1968. Then nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ láti tún ṣàlàyé fún mi. Then automatically níbo ni mo ti lè ṣe mistake rẹ̀. Then tó bá ti gbọ́ pé pastor wọ́n ní wọ́n invite ẹnìkan tó wá kọ special number tí lady yẹn ń dé mọ́kùnmọ̀kùn tó lọ́ọ̀dì mẹ́sẹ̀ tó lórí gàtégà bàtà girlfriend the pastor ó fẹ́ wá kọ special number á bẹ̀rẹ̀ sí fẹ́ fún nínú church bí wọ́n bẹ gbé agbé ọ̀sán yìí wọlé ṣe pé àti fi nǹkan bí join church lẹ́nu bá ń lọ wọn á fún lówó ṣé gbogbo ìjọ lójó jòkó pé kó fún lówó ibi tí àwọn pastor ti kọ̀ bí ayé so university kò ní ìlú fún church ẹ tó bá kọ ó lè ní clear fọ́rọ̀ ìwé tẹ́lẹ̀ kó like ìwé ṣùgbọ́n ìgbélé tó bá jówó tiẹ̀ àtàwọn ọmọ ìjọ tó bá lówó ń bẹ̀ wọ́n lè jọ ṣe ó yájú mọ̀ ṣe iye tí wọn kò ṣe pé kán gbórúkọ church mi because owó náà náà máa fi maintain ẹ̀ then àwọn ọmọ ìjọ àdè máa expect pé gbogbo àwọn àtàbá ti lọ́bẹ̀ ọ̀fẹ́ ni àtàbá lọ́bẹ̀ ọ̀fẹ́ ni àwọn ọmọ Nàìjíríà kẹrẹ mú lè dóyàn kú tó bá rí nǹkan ọ̀fẹ́ tó bá gbọ́ rí gíma àwọn ọmọ Nàìjíríà ni wọ́n lè bóbìnrin sùn títí kó má rántí wíìgì ẹ̀ Olúwa gbọ́ níbi tí Nàìjíríà ti níyàwó 8 tó dẹ̀ lọ́mọ 21 ọmọ tí Àtìkù bí ni ọmọ tí Àtìkù ní ni ọmọ tó ń wẹ́lẹ̀ nílẹ̀ Kaduna ni ilẹ̀ ti kún mélòó ló fẹ́ sanwó skul ẹ̀mí mo pàdé ẹnìkan ní Kaduna gbà tí mo gbé Bárúnà wá ní Kaduna Sadiq was 39 years old Sadiq a Muslim boy ó dẹ̀ ti ní 39 children mo dẹ̀ bẹ̀rẹ̀ pé níbo làwọn ọmọ wọ̀nyẹn wà ó léyìn àwọn ìyá wọn wọ́n wà lọ́dọ̀ àwọn ìyá wọn. àwọn ni alimanjiri. So kí wọ́n á dárú redeem àbí kíní kan síbẹ̀ torí university redeem yẹn college redeem nìyẹn ṣé wọ́n fẹ́ káwọn eléyìí wọ ọbẹ̀. nígbà tó bá ti ṣe nǹkan tó ti kọjá agbára ẹ̀ kí ló expect. mo bí ọmọ kan ọkùnrin mo bóbìnrin mo dẹ̀ ṣe engineer mo ṣe pilot báwo mo ṣe lè máa clamor pé kí school dẹ̀wó fún àwọn ọmọ mi kò possible. Àwọn tálíkà tí wọ́n gbowó lọ́wọ́ yìí náà ló ń ké tẹ̀lé wọn lẹ́yìn yìí sí àwọn tálíkà táwọn Adébóyè gbá lójú táwọn Oyèdèpọ̀ gbá lójú táwọn Abíọ́lá gbá lójú ló ń ké tẹ̀lé wọn sí pẹ́pẹ́ tó bá yàgbẹ́ lè ṣíṣí máa tẹ̀lé ọ̀rọ̀ wọn ṣe wí. Àlọ́ pariwo kiri ṣe mi ò pariwo pé ọmọ mi lọ theology school ẹ̀mí kó lọ sí school Redeem kó lọ sí school Oyèdèpọ̀ àbí Abíọ́lá àbí school journalist so àwọn tí Ọlọ́run ò ní kéèyàn kọ́ school ó dàbí Oǹdó tó kọlà sójú nígbà tó kọlà tán ẹ̀jẹ̀ yíyọ jáde lára ẹ̀ títí ó dákú tí wọ́n pé ẹ̀yin fúnra yín lẹ́pa àyàn Ọlọ́run ní kéèyàn kọlà fún yàn ó ti wá bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ ìwọ ló fẹ́ fàmì sí lára tó jọmọ Ọ̀yọ́ ó dẹ̀ ti fọ́ọ̀kì bọ́ náà bẹ̀ sí fùfà ìgbà àyà fàfùgbà ojú ẹ̀ ìgbà tó yá jìnnìjìnnì mú dànù yọ̀rọ̀ níbẹ̀ yẹn ti dáràn tó bá ṣe ń lo òyìnbó ẹ̀wọ̀n tó máa kú sí bọ̀ tó bá ṣe lọ́dọ̀ Aláàfin tó bá ṣe lọ́dọ̀ Ọ̀yọ́ Ọ̀fífẹ́ wọn ní tradition wọn ní ẹ̀dẹ̀ nípa ẹ̀rọ méjì so automatically Ọlọ́run náà sá ó ké pé bí akéèyàn lọ síbẹ̀ kó ṣiṣẹ́ ó wà bẹ́ẹ̀ yẹ́rí àwọn tó rí wọn ti sán ní Pentecostal tí wọ́n ti gba wèrè mẹ́sìn tó ti di kẹ́tùẹ́ tó ti di gẹ́rẹ́jẹ́ tó jájẹ́ tó fẹ́ pààyàn jẹ́ tó rán ọ̀nà gbà jọ níbo ló wà nínú Bíbélì àti nínú mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn question náà lọ́wọ́ yín ni ó pé kó máa lo toothpaste pé kó fọnú lọ sí church níbo náà kọ́ sí Bíbélì ó wà kò sí máa ṣe kíní kankan then again
níbo ló wà nínú bíbélì pé lẹ́yìn irun tó lọ́run fún ẹ pé kó tún dá wíìgì sórí ta ló wà nínú bíbélì tó kọ́ ṣe wíìgì tó mọ̀ ṣé nǹkan bíbélì náà nàìjíríà ó bá sọ̀rọ̀ ẹ̀ ló wíìgì ní gbogbo wọ̀nyí ètò mi ó fi ń tora ẹ̀ ó bá rọ̀bìnrin mi ìdọ́ ẹ̀bó lóra ẹ̀ bàjẹ́ ní sísí tó bá tó wá pàdé àwọn yúùtù tó dé láti amẹ́ríkà tó fi basketball ball tó fi olóńgbò sí gbáyà tó àríyìn ara ẹ̀ tó ṣe pákéjì ṣé iye wà nínú bíbélì tó wọ bọ́m̀bọ̀m tó yẹ wọ́n nà tẹ́ gbàdúgbò kẹ́rí ètò wà nígbà tí Bartholomew kígbe to not to digress ó ní ta ló ń kígbe níbẹ̀ wọ́n ní Bartholomew ní kí ló dé ó ní mo fẹ́ ríran mo fẹ́ ríran olójú ń dùn òun solúwa wá ní òkè kí la fẹ́ ṣe o ilẹ̀ la fi mọ́ ilẹ̀ la dẹ̀ ti mọ́ ẹ wá wọ́n ní Jésù ó tún tọ́ sílẹ̀ ó polẹ̀ báyìí ó fi mọ ojú méjèèjì ètò nìyẹn o ètò kan nìyẹn o ó fi mọ ojú méjèèjì báyìí ó ní kó lọ sódò kó lọ ṣe kí ni kó lọ fọ́ síbẹ̀ bẹ́ẹ̀ kó tún padà lọ sọ fún àwọn aráalé ẹ̀ pé òun ti rí hàn. Then when you go back to the book of John 9, John 11, John 13 and then in John 4 and 5 ọlọ́kùnrin kan wà ní odò Bethsaida for 38 years bed riding ó ní ṣùgbọ́n tí àwọn áńgẹ́lì yẹn bá ti wá ṣe wọ́n bá ti wá da agbára sínú omi yẹn olówó àdàbẹ́ ni pé ìgbà yẹn làwọn èèyàn rí ìtúsílẹ̀ ṣùgbọ́n kò lè wọ́ débi omi for 38 years ọ̀tí tí Jésù fún ara ẹ̀ dé tó ní kó gbé àkéte ẹ̀ lẹ́ni kẹta ètò wà ètò is very very normal in Celestial Church and in Cherubim's Church because John 4 John 14 then ìṣẹ́lónì ni yóò padà lọ ṣùgbọ́n mo máa rán olùtùnú sí yín kí ló olùtùnú yẹn ẹ̀mí mímọ́ ohun tá ẹ̀mí mímọ́ yẹn bá ti sọ fún yín ní kẹ́ máa gbàgbọ́ ó ní hallelujah tó bá wo ṣẹlẹ torí yẹn níbi tó bá wọ̀ níbi tó ga tí anybody bá gorí òkè tó bá gbé candle méje kò dípọ̀ báyìí kò dáná sí kò máa kàn sí láàrin orí kò ní ṣẹ́jú kò ní mìírí tí ẹ̀mí ti wà lára ẹ̀ kò tiẹ̀ ní kò sí bẹ̀ mọ́ lẹ́yìn yẹn èké ìgbà lọ́dún mọ̀ lẹ́nu ọ̀sẹ̀ máa sọ pé hallelujah hallelujah pé ọkùnrin tó wà níwájú tó wọṣọ báyìí tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ó ní wọ́n ní kó lọ ra òròǹbó mẹ́ta kó kó fáfọ́jú kó rántí kó gbọ́ ọ̀rọ̀ táwọn afọ́jú yẹn máa sọ ibi tó máa ti dárúkọ yẹn ni kó tẹ̀lé ìdìdì lẹ́nu ọ̀sẹ̀ máa tún sọ fún nígbà tó máa fi dọ́dọ̀ afọ́jú àkọ́kọ́ tó fún ó ní ìrìn àjò tó fẹ́ lọ lọ́wọ́ àwọn ẹgbẹ́ bẹ̀ dẹ́nì kejì wá dáhùn pé nígbà tó bá dé London má gbàgbé wa o ẹ jọ ẹ̀mí tó sọ̀kalẹ̀ lára wòlíì yìí wọ́n ti plọ́ọ̀gì ẹ̀ mọ́ afọ́jú tó wà lọ́wọ́ ṣé afọ́jú ti dárúkọ bí tó náà bí ó dárúkọ wọ́n ti dárúkọ London ṣùgbọ́n kéèyàn máa rìn gbúndúkú lọ lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí dáhùn question yìí ń sìn tí létí ọmọ yín àkọ́bí ẹ̀ tó kọ́ tó di doctor tó dẹ̀ wá ní dáàdì òun ti rí ìyàwó kẹ ẹ wo tí ẹ sọ̀rọ̀ girlfriend náà ó dájọ́ law school ó dájọ́ ṣe bí ìlú tó ké ó dẹ̀ wá sọ fún pé òun máa mú ìyàwó yẹn wá ní listen to me pé òun máa mú ìyàwó yẹn wá pé tó ń bá dẹ̀ mú ìyàwó yẹn dé wọ́n ní níbo ni ìlú ìyàwó yẹn wọ́n ní ìsọmọ Ọ̀yọ́ ìlú tàbí fẹ́ ìyá dáàdì ẹni yẹn ok ìlọsábì nígbà tó máa mú ìyàwó dé ó dì lọ́wọ́ mú bọ́kàdá ṣe gbé bọ́ọ̀lẹ̀ ìyàwó náà mú bí ọbẹ̀ ṣe báyìí